ẹ kú àmójúbọ̀ ọ̀sẹ̀ tuntun lọ́ọ̀dẹ̀ yìí o láti inú àwọn ìwé ìròyìn ìjọ Aguda káàkiri ilẹ̀ Yorùbá ló ń dé sétí gbọ́ yín. Òní ni ọjọ́ 11 oṣù karùn-ún ọdún 2025. Àlùfáà Paul Aṣáwálé lóníròyìn yín láti ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti Space TV tìlú Ìbàdàn. Ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú àwọn ìròyìn náà. Ẹ gba àríwísí ìgbéléwọ̀n yín pẹ̀lú ọkàn ìrẹ̀lẹ̀ ni o. Bíṣọ́ọ̀bù àgbà Abégúnrìn ló gba àwọn tó dipò àwùjọ mú níyànjú bẹ́ẹ̀. Ojú ìwé kìíní ti Catholic Weekly Independent ló wà. Àjẹbánu pẹ̀lú ẹlẹ́yàmẹ̀yà ló ń sọ̀bẹ sí ìṣọ̀kan Nàìjíríà o. Ojú ìwé 10 lẹ́kùnrẹ́rẹ́ rẹ̀ wà. Ẹ wo Pápá Mímọ́ Leo ìkẹrìnlá. Ọ̀rọ̀ lórí rẹ̀ àti àwòrán rẹ̀ ló síde The Catholic Herald tọ̀sẹ̀ yìí. Àyájọ́ ọjọ́ àwọn òṣìṣẹ́ ìfihàn ìnira ojúkorojú ni o. Ojú ìwé 6 ló wà lẹ́kùnrẹ́rẹ́. Àkókò àjíǹde yìí ń sọ ìrètí wa nínú Ọlọ́run dọ̀tun ni. Ojú ìwé 5 ti CDA Rock láti ìlú Abẹ́òkúta ló wà. Ká tó wá kán lu agbami ìròyìn náà, ẹ jẹ́ ká kàn sáwọn onígbọ̀wọ́ wa. Kọ́láwọlé o, níbo ló wà? Ṣé mo sọ fún ọ pé ọmọ sọ̀rètí nù? Ìyá ìrètí tó fìrètí dáyọ̀ padà sínú ìgbéyàwó ti Kánà ní Gálílì lọ́jọ́sí, ó tún ti dé o sórí òkè Maria Gbàgẹ̀. Ó ti balẹ̀ sí Our Lady Queen of Nigeria Grotto Ẹlẹ́ta nílùú Ìbàdàn. Yóò bẹ̀rẹ̀ sí ní péré oníkálùkù látọjọ́ 6 sọ́jọ́ 7 oṣù kẹfà ọdún yìí 6 to 7th of June 2025 ní gbáradì fọ́dún ìsọ̀kalẹ̀ ẹ̀mí mímọ́. Dìde fúyà lọ́jọ́ náà kó fìrètí gbáyọ̀ tiẹ̀ náà padà. Ìyá wa onírètí kò ní tàwọn náà nù. Abíamọ kì í gbẹ́kún ọmọ rẹ̀ kó mọ́ tatí wèrè. Ìyá mímọ́ Màríà ìyá Jésù. Ìyá mímọ́ Màríà ìyá Jésù. Ìyá mímọ́ Màríà ìyá Jésù. Bẹ̀ ọmọ rẹ̀ kó má ṣe wò wá níran. Ẹ káàbọ̀ padà sínú ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wa. Àwọn ìròyìn wa náà nìyí lẹ́kùnrẹ́rẹ́. Bíṣọ́ọ̀bù àgbà fún ẹkùn Ìbàdàn Most Reverend Dr. Gabriel Lékè Abégúnrìn rọ àwọn tó di ipò mú láwùjọ Nàìjíríà kí wọ́n máa gba àríwísí ìgbéléwọ̀n wọn táwọn ènìyàn bá fi ń kàn wọ́n pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ọkàn tútù o. Àrọwà yìí ló wáyé níbi mísà ìdágbére tí ẹkùn náà ṣe fún olóògbé Pápá Mímọ́ Francis. Mísà yìí ló wáyé nínú ìjọ St. Patrick Catholic Church Báṣọ̀run nílùú Ìbàdàn lọ́jọ́ 6 oṣù karùn-ún ọdún yìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ó ní ènìyàn ò sùn àláàyè lọ́jọ́ tá a bá kú báyìí làádèrè. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ àwọn ènìyàn kẹ́nu lu Pápá Mímọ́ Francis nígbà ayé rẹ̀, ṣùgbọ́n lẹ́yìn ikú rẹ̀ wọ́n wá ń fọn rere rẹ̀. Èyí ló mú bíṣọ́ọ̀bù àgbà náà wá rọ àwọn olùjọ́sìn ọjọ́ náà pé bí wọ́n bá ń ṣe rere ṣùgbọ́n tí àwọn ènìyàn ń yẹ̀gẹ̀ sí wọn tí wọ́n ń kẹ́gàn wọn, kí wọ́n má ṣe wẹ̀yìn, kí wọ́n tẹ̀síwájú nínú iṣẹ́ rere wọn. Take Christianity lightly, Archbishop Abégúnrìn advises public officers. Àjẹbánu pẹ̀lú ẹlẹ́yàmẹ̀yà ló ń dọ̀bẹ dé ìṣọ̀kan Nàìjíríà o. Catholic Weekly Independent sọ wípé àwọn òyìnbó amúnisìn kàn wá kó ọrọ̀ ajé Nàìjíríà ni. Dípò kí wọ́n fìdí ìṣọ̀kan rẹ̀ múlẹ̀, ńṣe ni wọ́n lọ́gẹ ẹlẹ́yàmẹ̀yà fún un. Èyí tó mú ìwà àjẹbánu wọnú ẹ̀jẹ̀ ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè yìí. Ó ní ọjọ́ ìgbòmìnira Nàìjíríà wá di ilẹ̀ olómìnira pẹ̀lú igun ẹ̀yà mẹ́ta
tó kún fún onírúurú àṣà. Gbogbo èyí àtòmíràn ló fa irúfẹ́ àwọn aṣíwájú tá a ti ní látìgbà náà wá. Àwọn wọ̀nyí tó jẹ́ pé wọn kò bìkítà fún ẹnikẹ́ni, wọn kò sì ṣetán láti máa jíṣẹ́ ìrújú wọn fẹ́nìkankan. Corruption and ethnicity breaking a united Nigeria. Ọ̀rọ̀ lórí pápá mímọ́ tuntun Pope Leo ìkẹrìnlá ló síde ìwé Catholic Herald tọ̀sẹ̀ yìí. Ìwé Herald ní ẹ wá wo Pope Leo ìkẹrìnlá, ẹni tí yíyàn sípò rẹ̀ lápẹẹrẹ nínú ìtàn, bó ṣe jẹ́ pé òun ni ọmọ bíbí Amẹ́ríkà àkọ́kọ́ èyí tó tún fìdí ìtàn múlẹ̀ nínú ìjọ Aguda. Ó tún sọ pé nínú ọ̀rọ̀ rẹ̀ láti orí bákọ́nì ti St. Peter's Basilica nílùú Róòmù lọ́jọ́ ìyànsípò rẹ̀, ó tẹnumọ́ ọ̀rọ̀ àlàáfíà, ìgbọ́ra-ẹni-yé àti ìṣọ̀kan. Meet Pope Leo XIV ojú ìwé kìíní ló wà lẹ́kùnrẹ́rẹ́. Àyájọ́ ọjọ́ àwọn òṣìṣẹ́ ìfihàn ìnira ojúkorojú ni o. Bí Nàìjíríà ṣe darapọ̀ mọ́ àwọn orílẹ̀-èdè yòókù lágbàáyé láti ṣàyájọ́ ọjọ́ àwọn òṣìṣẹ́ lọ́jọ́ kìíní oṣù karùn-ún ọdún yìí, ìwé ìròyìn Herald sọ pé nínú ìsoríkọ́ làwọn òṣìṣẹ́ Nàìjíríà ti ṣe àyájọ́ ní tiwọn o. Ó ní ìlérí nìkan làwọn òṣìṣẹ́ ń gbọ́, igi àwọn ìjọba yìí kò sóje fún wọn mu. Ó tẹ̀síwájú wípé àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè yìí kì í rí nǹkan kan mú lọlé níparí oṣù nítorí gbèsè tó ń gorí gbèsè tí àwọn nǹkan kò ṣeémánìí ti gbówó lórí jọjọ lọ́jà, nídìí pé ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ti dẹnu kọlẹ̀ pátápátá. Ebi ọ̀gàjà fọwọ́mẹ́kẹ́ sì ti wá gbàlú kan. Workers' Day, a stark reality of economic hardship. Workers' Day, a stark reality of economic hardship. Àkókò àjíǹde yìí sọ ìrètí wa nínú Ọlọ́run dọ̀tun ni o. CDA Rock ni bí a ṣe ń ṣayẹyẹ ìjìyà, ikú àti àjíǹde Jésù Kristi lákòókò ọdún Júbílì ìrètí yìí. Ohun ayọ̀ ni pé ìṣẹ̀lẹ̀ ìjìnlẹ̀ náà fi ìgbàlà tààrà fáráyé nípasẹ̀ ìfẹ́ Baba hàn ní, ẹni tó fi ọmọ rẹ̀ kan ṣoṣo rúbọ gẹ́gẹ́ bí ẹran àsúnpa fún ìgbàlà ẹ̀dá. Àjíǹde yìí ló ń sọ ìrètí dọ̀tun, tó sì ń fún ìrètí lókun àti ìgbẹ́kẹ̀lé nínú ìfẹ́ Ọlọ́run ṣẹ̀dá. How Easter renews our hope in God. Kí n tó máa lọ ẹ̀yin ará, ẹ jẹ́ kí n tún kàn sí wọn lójú ọjà náà. Kọ́láwọlé o, níbo ló wà? Ṣé mo sọ fún ọ pé ọmọ sọ̀rètí nù? Ìyá ìrètí tó fìrètí dáyọ̀ padà sínú ìgbéyàwó ti Kánà ní Gálílì lọ́jọ́sí, ó tún ti dé o sórí òkè Màríà Bàgẹ̀. Ó ti balẹ̀ sí Our Lady Queen of Nigeria Grove to Ẹlẹ́ta nílùú Ìbàdàn. Yóò bẹ̀rẹ̀ sí ní píre tóníkálukú látọjọ́ 6 sọ́jọ́ 7 oṣù kẹfà ọdún yìí, 6 to 7th of June 2025, ní gbáradì fọ́dún ìsọ̀kalẹ̀ ẹ̀mí mímọ́. Ìwọ náà dìde fúyà lọ́jọ́ náà kó fìrètí gbáyọ̀ tiẹ̀ náà padà. Ìyàwó onírètí kò ní tàwọn náà nù. Abíamọ kì í gbẹ́kún ọmọ rẹ̀ kó mọ̀ tàti wèrè. Ìyá mímọ́ Màríà ìyá Jésù, ìyá mímọ́ Màríà ìyá Jésù, ìyá mímọ́ Màríà ìyá Jésù, bẹ̀ ọmọ rẹ̀ kó má ṣe wò wá níran. Ẹ káàbọ̀ padà látojú ọjà. Tó ìròyìn ọ̀sẹ̀ yìí kò ní jù báyìí lọ. Àlùfáà Paul Aṣáwálé lóníròyìn láti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti Space TV nílùú Ìbàdàn. A kí yín pé ó tún dọ̀sẹ̀ tí ń bọ̀ lágbára Elédùà.